wọ́n ṣèpàdé pẹ̀lú Ifá Èkó Jagaban aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ṣe àtìlẹ́yìn pé ó dádé yìí ní 2023 adé kínní ààrẹ Nàìjíríà kábíyèsí Ọlọ́run ojú kẹta mo ti rí o ìwé ìròyìn Sunday Punch lókè téńté ni mo ti rí láàrin gbùngbùn ló wà pé Miyetti Yala ẹ̀yin gómìnà mò ń wo Àkẹ́tì lápàtún Rotimi Akeredolu nìyẹn o mò ń wo Sanwó Èkó lápásì Babájídé Olúṣọlá Sanwó gómìnà ìpínlẹ̀ Èkó ní pé ẹ̀yin lọ́ọ́lé ẹjọ́ àwọ̀ yín lọ látàrí kí ni o òfin tẹ́ ẹ lọ sí òfin ọ̀ràn òfin bú èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o àwọn Miyetti Yala ni o pé ilé ẹjọ́ ló kàn báyìí kì í ṣe ní pọ́npọ́ yọ pọ́npọ́ ojú ìwé kẹta ni ìròyìn ẹni jókòó sí o lápásì lókè téńté ni mo ti rí pé àwọn agbésùnmọ̀mí yìí ńgbà tí ẹ ti ṣẹ́ wọn lówó pé kò sí àǹfààní fún wọn láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé ẹ ló ń bọ̀ lẹ́wà tẹ́tí jí wọn gbé ẹ̀ tí jí wọn gbé èlò ẹnìkan mú wa ẹ má gbà lẹ́rọ̀ fún wọn o kò sí àǹfààní fún yẹn mọ́ ìjọba wọ́n tó ti ń dá ọgbọ́n míì wọ́n ti ń lo ọgbọ́n wo ni wọ́n ń dá kí ni wọ́n tún ń ṣe sí sẹ́nẹ́tọ̀ kan ló ń sẹnu bẹ́ẹ̀ lára pé a sọ̀rọ̀ jáde kẹ́dẹ̀gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ojúwé kẹfà nìyẹn wọ́n lápá sí ni mo ti rí eléyìí o COVID-19 ni o pé Adébóyè Ìgódàlò orúkọ náà fi ń kó baládé o àwọn ikọ̀ ọlọ́run tọ́lọ́ ń bá ọba wítórí tí wọ́n nìyẹn pé ọ̀rọ̀ nípa pé ẹ lọ gba jáàbù abẹ́rẹ́ láti gbógun ti ìtànkálẹ̀ àlejò búkọ́ ọmọ 19 years ó ń da ilé àmúyìn coronavirus ló porúkọ ẹ̀ tó gbèrú tó fi sí fọ́ ẹ̀dì ẹ̀ pé ẹ gba abẹ́rẹ́ ká lè dẹ́kun ìtànkálẹ̀ kínní kó má di pé èèyàn ló ń fara kó àwọn oníṣẹ́ ọlọ́run ẹnu wọn kó ojúwe kẹjọ ló wà àwọn àkọọ́lẹ̀ ọlọ́kanjọ̀kan ló kún dé ńbẹ̀ o ló wọ̀n dé ńbẹ̀ o lójúwe kínní ìwé ìròyìn Sunday Tribune náà ni mo ti rélé pé látàrí zoning agbègbè PDP ibi la máa pín sí ibi la máa gbẹ sí ẹni tó fẹ́ dupò yìí àwọn mẹ́ta kan ti ń léwájú náà ti ń ṣe pé ipò alága ipò ọlá dára o ipò ọlá fún ẹgbẹ́ òṣèlú PDP àwọn wo ni 1 2 3 ẹ má fi 4 sí o 3 mo rí mi o ojú bẹ́ẹ̀ kan ló wà ẹ̀ ń tẹ́tí ilẹ̀ pọ̀ ju ẹ fẹ́ mọ àwọn tó yẹ pé àkà fún yín eégún ẹ̀ tó jáde ti kú lẹ́wọ̀ àìrí ní àyíká àfiṣe ni táwọn bá ti rí báyìí kíkà ní agbára Ọlọ́run lókè téńté ìwé ìròyìn Sunday Tribune ni mo ti rí rè pé ìjọba ẹ látàrí ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnmúsí báyìí ní ìgbésẹ̀ gẹ́gẹ́ ohun tí ààrẹ ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé tí wọ́n sọ àwọn èèyàn ti sọ̀rọ̀ o pé ìjọba ẹ ṣó fẹ́ gbọ́ ìjọba ẹ ló burú jù láyé tó burú jáìn bí àṣà ìyá Aláwìyé ó burú jù láyé èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Aláwìyé ń kà nígbà tí ẹni tó sọ bẹ́ẹ̀ wà mí Adébánjọ àwọn kan àti àwọn kankan àti ojúwe kan ló wà gbogbo ẹ̀ làwọn kà ó torí pé ó ti lápásì ni mo ti rí eléyìí mi ò lè mójú kó mẹ́ẹ̀ pé ìdí tí mo fi takò tí mi ò fi fàyè gbà tèmi gan sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ká máa da dúdú fífún pípa ìwo rẹ̀ gàǹgà eléyìí tí yẹn máa rí ojú mi tó yí kiri ó dùn lẹ́nu ṣùgbọ́n wàhálà ẹ̀ pọ̀ tí gbọ̀nsẹ̀ rìn ká tí mo fi kọ̀yìn sí pé àní ẹ̀ lè máa da kíní kiri ní àsìkò níran tí a wà yìí èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Ganduje gómìnà kan Nàìjíríà ló sọ bẹ́ẹ̀ o ẹ wo àwọn àkọọ́lẹ̀ ọlọ́kan òjọ̀ kan ló hàn dé ní àárọ̀ yìí nínú ìwé ìròyìn yìí lójú ìwé kínní ìwé ìròyìn Sunday Punch iṣẹ́ yá nìyẹn o mo gba ojú ìwé kẹta lọ olórogún ni àmọ́ ṣùgbọ́n bọ̀ṣá ó gbalẹ̀ gan àyè gba ìròyìn yìí o lókè téńté ni mo tiri lápásì wà pàtún ó jẹ gàba ń bẹ̀ àkọọ́lẹ̀ tó gbèrò ní pé àwọn aṣojú ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ní Nàìjíríà yìí kì í ṣe gbogbo ló ní o àmọ́ àwọn kan ń bẹ̀ wọ́n dìde pé àwọn ará àti òkè ọya àríwá lọ́hùn wá wọ́n lọ bá aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Jagaban Ifá Èkó ní orílẹ̀-èdè United Kingdom pé ó di adé ààrẹ Nàìjíríà lágbára Ọlọ́run ṣàlà lọ́la àwọn alálẹ̀ ilẹ̀ ní ọdún 2023 èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ ní tí mo rí mu kàn bí o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní a ní kí ohun tó wu ni ó wá ohun tó dá bọ́ síbẹ̀ tó bá da tí ò bá wu ní kọ́ òun ló dífá fún ròyìn tó wọ́n dé pé láàrin gbogbo pé ó fẹ́ jọ ìròyìn ẹlẹ́jẹ̀ ni o ó fẹ́ jọ òótọ́ kò jọ òótọ́ o ṣé bẹ́ẹ̀ ni ṣe kò sí bẹ́ẹ̀ o pé àwọn kan náà mọ́ lẹ́gbìmọ̀ aṣòfin wọ́n gbé ìgbésẹ̀ pé á lọ ṣèpàdé á lọ bá ẹni tó jẹ́ pé aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó rúkọ ẹ̀wọ̀n débi yẹn tó jẹ́ gómìnà nígbà kan nípínlẹ̀ Èkó rí tẹ́ pé orúkọ ẹ̀wọ̀n débi yẹn Bọ́lá Ahmed Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé àwọn wá ṣe àbẹ̀wò sí ni o ṣe ẹ̀wà òsì ń bẹ̀ àmọ̀gbà yìí àmọ́ ṣùgbọ́n bọ̀ṣá ìròyìn ìwé ìròyìn Punch ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní bí pápá bá ń jó lóko ṣe é mọ̀ pé màjàlá láì òun ló máa ṣòfófó ló jẹ́ àmọ̀ pé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin kan wọ́n gbéra gẹ́gẹ́ bó ti yàn dé mi pé wọ́n tún wọ́n sọ pé ọ́fíìsì ààrẹ Nàìjíríà ní ọdún 2033 tó jẹ́ pé ó wà lọ́kàn yín ẹnu rẹ̀ ń gba yín pé Ọlọ́run àfàyègbà ajó rí bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní àjò tí òwú nírè là ń dé fásí o ẹni tó jẹ́ pé igbákejì adarí ilé ìgbìmọ̀ aṣòfin torúkọ ẹ̀wọ̀n dé mi o Ahmed Waze ó gbé ìgbésẹ̀ ló wà tẹnubọ̀rọ̀ ní ọjọ́ Jímọ̀ yẹn ní ìjẹta òde yìí ló wà tẹnubọ̀rọ̀ pé ẹwọ́
nígbà tí àwọn gbé ìgbésẹ̀ táwọn lọ sí àbẹ̀wò pé Ifá Èkó ẹnìlẹ́ bàbá ò kárí ọkọ lórí pé pé eléyìí inú àwọn dùn kó tó pé àlàáfíà ni aṣíwájú ẹgbẹ́ òṣèlú Progressive Congress ló jẹ́ pé ó wà pé bọ̀lẹ̀ pé ó ti dàbí ẹni kó ti tó oṣù mẹ́ta báyìí tẹ́ pé ó ti wà ní òkè òkun náà láti gba ìtọ́jú fún ìlera rẹ̀ gẹ́gẹ́ bó ti hàn dé bí ọ̀rọ̀ Ìwé Aláwìyé mi ni ó ní bá a ti ń yọ́ sóbẹ̀ là ń yọ́ gbọ́ wọ́n ní táwọn lọ sí òní nǹkan méjì ìkíní àwọn lọ sí àbẹ̀wò ìkejì látàrí pé 2023 ti ń súnmọ́ bọ̀ bẹ́ẹ̀ máa fẹ́ ṣe nǹkan ní ọ̀la àtúnla ó gbọ́dọ̀ palẹ̀ mọ́ dáadáa kó lè rí nǹkan yẹn ṣe pé ọ̀rọ̀ yín ṣàmì pé raw material for progress is planning wọ́n wá débì kan sí wọ́n wá ń ṣàlàyé tó pọ̀ nù ìwé ìròyìn lára pé àlàáfíà làwọn bá aṣáájú ẹgbẹ́ òṣèlú All Progressives pé wọ́n sọ pé téèyàn bá tiẹ̀ ti ń dàgbà náà pé àwọn nǹkan kan wà tẹ́ pé nípa ti ìlera ènìyàn pé èèyàn gbé ìgbésẹ̀ láti ṣe ìtọ́jú láti wá ọgbọ́n dá lórí ẹ̀ pé ó lélẹ̀ ni ó ní ṣùgbọ́n pé àwọn kan wá ń sọ nǹkan mi níbi tó ti ń sọ̀rọ̀ yìí ni ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress náà ló tẹnu bọ̀rọ̀ fún ẹ pé ó ní mo wà lálàáfíà ó ní kò sí wàhálà ó ní òun láti ṣe àmì tẹ́ kóun ṣe gẹ́gẹ́ bí ènìyàn pé eléyìí ẹnìkan wá sọ̀rọ̀ mẹ́tẹ́ pé àwọn oníyan jẹ́ pé alága fún àwọn swaga tó dẹ̀ pé wọ́n ń ṣẹnu pé ní 2023 aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress pé ó ń bọ̀ ìyẹn máa tẹnu bọ̀rọ̀ wáyé ó ní àníṣẹ́ bọ́ ní ṣogun bá ti wáyé páàrí láàrin àti pẹ̀lú ọ̀rọ̀ English àmìjà ìlẹ́nu pé what God has done cannot be undone pé ohun tọ́nà bá di báyìí kò lè ṣeé ṣe pé aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives kó máa ń sọ̀rọ̀ kan pé ẹ̀mí ènìyàn àlàáfíà ènìyàn nǹkan lókìnìyàn pọ́wọ́ Ọlọ́run ló wà pé eléyìí pé ẹni káwọn kan máa rò pé nítorí pé ó lọ gba ìtọ́jú yìí pé wá di pé ọdún tó 23 pé kò ní lè ṣe yẹn ẹ wo wọ́n sọ tó pọ̀ ń bí o ẹni tí ọ̀rọ̀ kan náà sọ ti yẹ o àmọ́ ṣùgbọ́n mo ṣàwọ́ àwọn ẹgbẹ́ kan níbi tó ti hàn débi tí mo rí mi pé àwọn sọ pé Lagos for Lagos movement pé kò jọ pé ó ìsọ̀njọ́ ó jọ sí làákè lóko pé ó tó gẹ́ ọmọlẹ́fì kí ló ń sọ mí ni pé kí ẹnìkan dẹ̀ dúró kó wọn dẹ́ pé òun ló máa sọ pé ìwọ ló máa jẹ gàba ló máa rúùlù fọdún mẹ́jọ ń bí ìwọ ló máa kàn pé ó tó gẹ́ ọ̀rọ̀ Ìwé Aláwìyé mi ni àwọn ẹmu sẹ́nu pé àfòmọ́ ò nígbò egbò pé gbogbo igi ló ń bá sọ pé kò yá kẹ́nìkan jẹ́ pé ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ onífàkèkì tán ó ṣe take time kó má padà kiri ẹ̀ mọ́ nǹkan ẹ̀bọ̀ ojú ìwé mo ti rí ìwé ìròyìn Sunday Punch tó jẹ́ pé ó jáde ní àárọ̀ yìí ẹni ọmú ẹ̀ka ó yé lápá tún lọ́wọ́ ìsàlẹ̀ ẹgbẹ̀rẹ́ ni mo ti rí lẹ́yìn pé àwọn mìíyẹ́ tí a là pé Lagos Ondo ẹ̀ẹ́dìlé ẹjọ́ lágbára Ọlọ́run ìṣàlá o látàrí kí ni òfin ọ̀ràn tẹ́ ẹ ṣe èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ tí mo ń káyè pé òfin bú ni o tẹ́ pé òfin tẹ́ pé ó ní ṣe pẹ̀lú òṣèlú òfin tẹ́ pé ó ní ṣe pẹ̀lú pé kẹ́ pààyàn láì tí kò kíyàn jẹ́ rest in peace alive o àkọlé tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ English àmì ni o ó ní he who fail to plan has planned to fail ẹni tí ò bá ti ṣètò ó ti ṣètò láti kùnà nìyẹn ló dé fáfún ròyìn tẹ́ pé ìpínlẹ̀ Èkó ni mo rí ṣáájú mi Lagos Ondo tẹ̀lé Òkètì àti àwọn ìpínlẹ̀ mi pé látàrí àwọn mìíràn tí yàrá pé èéfín tí àwọn ìpínlẹ̀ wọ̀nyí àti àwọn ìpínlẹ̀ míì tó orúkọ wọn dé ń bí wọ́n pọ̀ díẹ̀ Ondo Ọ̀yọ́ Ọ̀ṣun Èkìtì Dododo Abia Bayelsa Rivers Akwa Ibom Enugu àti àwọn Delta Ògùn tí wọ́n ti jẹ́ pé àní kò sí ní tó jẹ́ wọ́n dúdú funfun ó tóbi ó tẹ́rín ó ń rù ó ń gbẹ ìwúre lórí gàǹgà yìí ìgbọ̀nsẹ̀ yà máa lọ nígbà bọ́ pé kò sí ní tó jẹ́ wọ́n sẹ́ àwọn mìíràn ti rà ní kí n tó kàn ní pé kì í ṣe pé onípòǹpò yẹ pòǹpò kì í ṣe pé oníkùmọ̀ ọkùnmọ̀ pé táwọn máa ṣe ni pé ilé ẹjọ́ yà ó ẹgbẹ́ bí wọ́n ti ń sọ ilé ìdímọ̀ pé àwọn á lọ ilé ẹjọ́ lájẹ́ kí wọ́n jọ ṣe àlàyé mẹ́wọ́ àwọn gómìnà yìí àti nípasẹ̀ òfin tí wọ́n gbé nígbésẹ̀ wọ́n fi ọ̀rọ̀ Ìwé Aláwìyé mi léde pé ṣé kí n fìdí ẹ́ ní àfòmọ́ fi ń di onílé pé àwọn ò ní gbàṣẹ́ àwọn ti buwọ́lù àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ti buwọ́lù pójú fún ṣùgbọ́n àwọn mìíràn tẹ̀lé ni pé wọ́n wá fi ọ̀rọ̀ sí ẹnu nìkan òun náà ẹgbẹ́ mìíràn tẹ̀lé ayé tó pé orúkọ tiẹ̀ òun níbi Sela Ahazan ló wá sọ̀rọ̀ ní ó ní òun nìkan ní òròjọ́ ẹni tó bímọ méjì tó ń gbàná mẹ́ta alólẹ́jọ́ wí tòótọ́ ó wá tẹnubọ̀rọ̀ oníṣẹ́rí tó máa ń wá òfin èṣù òfin sàtánìkì ó ní òfin tó ṣe ni o tó máa ń wá òfin tó ní ọwọ́ òsèlú nínú ó lófin tó ṣe ni o tó máa ń wá òfin tó pé ó sọ èèyàn tó wà láyé di rest in peace alive ó ní òfin ni pé pé ilé ìdájọ́ pé èèyàn fẹ́ léèyàn kó láyé ni pé ilé ẹjọ́ pé akílódé ó ní àwọn mìíràn tí àtẹ̀wé àwọn Fúlàní dáná àtẹ̀wé iná pé àwọn náà jẹ́ fún victim àwọn náà àwọn insurgents àwọn oníwàhálà ìyàgbésùnmọ̀mí àwọn tó ń jẹ́ pé gbogbo iná wọ́n ń dà àwọn náà láàmú pé kí ló dé pé ẹ wá sí òfin kan ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ o onífàkì tán take time ojúwe kẹta ni mo ti rí o mo kà díẹ̀ mbẹ́ ìwé ìròyìn Sunday Punch tó jáde ní àárọ̀ yìí ẹnuwọ́ mu ẹ̀ka òmókò ń bẹ̀ mo wá lọ sójú ìwé kẹrin yé olórogún náà ni o lápá tún lókè téńté ni mo ti kọ́ rí eléyìí pé ẹ fi agbára kún àwọn ilé ìwòsàn ní ti ìlera ẹ dáàbò bo ọmọ Nàìjíríà lọ́wọ́ ikú àkọlé tó gbèrú nìyẹn o orúkọ tó wọ̀n dé ń bí ni Wike ló ń bá FG sọ̀rọ̀ ta ni FG o àwọn tó wà lóróyè lókè tí ò pọ̀ tó wà agbára ń bẹ ní ọwọ́ gbogbo agbára ló ń bẹ lọ́wọ́ pé nípasẹ̀ òfin o ẹ ṣe kó tùbà kó tòrò ẹ ṣe
ṣe èrè ikú dára àwọn nìyẹn fi jì Wike ló dànù bọ̀rọ̀ ló ń bá wọn sọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó là kì í tó ní bá gbé ká má tó ní bá sọ̀rọ̀ kí láǹfààní ẹ̀ ń gbà tábàjọ́ ń gbé tá a lè bá a sọ̀rọ̀ yéé òun ló dín fáfún rẹ̀ tó wọ́n de pé gómìnà ìpínlẹ̀ Rivers tó pọ̀ ọdún mi ìyẹn ní ẹ̀sán Wike ló ní pé Nàìjíríà tó dáa jù ní àgbáláyé pé kò sẹ́ni tó ń yìnyín pé òun ló dáa jù ní àgbáláyé kò sí tó dáa pé ohun tó yẹ kó jẹ́ àkọ́kọ́ priority tó ń lé kó lé téńté lókè ní pé títọ́jú àwọn ilé ìwòsàn ìlera àti pé àwọn èèyàn ní ẹ̀tọ́ àti àǹfààní sí láti lè máa gba ìwòsàn ìtọ́jú nígbà tó máa ní ìpèníjà nípa ti ètò ìlera pé eléyìí pé nígbà tẹ́ pé kò ń ṣe pé ọmọ Nàìjíríà gbogbo ni wọ́n ní àǹfààní àti ẹ̀tọ́ láti gba ìlú òyìnbó àbókè òkun lọ pé ó ń bẹ lápò wọn yá bẹ̀lú àgbélapá ó yá ẹ fún mi ní pépà ẹ fún mi ní físà mo fẹ́ lọ ẹ ní kò ń ṣe gbogbo Nàìjíríà lóní àǹfààní sí yẹn pé kìdẹ́ sí pé ọmọ Nàìjíríà gbọ́dọ̀ bá kú gbọ́ wọ́ they don't deserve to die pé ẹ tètò gẹ́gẹ́ bí ó ti wọ̀n dénú ìwé ìròyìn náà pé gómìnà ìpínlẹ̀ Rivers yìí ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ètè tó dá ẹ̀rín náà ló jẹ́ kí Mutuka ó ń sọ eléyìí níbi ìtàn kan pé Dr. Peter Odili tẹ́ pé wọ́n ṣe ní orúkọ Dr. Peter Odili ní ti ilé ètò ìlera tó yẹ pé wọ́n kọ́ ilé wọn ṣe gbẹ̀ pé kí àwọn ènìyàn ní ẹ̀tọ́ àti àǹfààní láti máa gba ìtọ́jú ń bẹ̀ lábẹ́ ẹ̀ka Rivers State University Hospital tó jẹ́ pé ó kalẹ̀ sí Port Harcourt ní ọjọ́ àbámẹ́ta náà òde yìí ni wọ́n ṣe lé ibẹ̀ ni Wike ti wá lu àǹfààní pé ẹ wo bẹ́ẹ̀ bá ń kọrin tí yóò dùn ó máa fẹ́ tí ẹ̀ gbọ́ bọ́ọ̀dẹ̀ jẹ́ kó tó ń nà náà fẹ́ tí ẹ̀ gbọ́ pé tóun náà ṣe nípìnlẹ̀ Rivers pé gbogbo nǹkan làwọn ṣe pé kódà gan ṣe fẹ́ gbọ́ pé inú àwọn dókítà dùn láti ṣiṣẹ́ ní ọ̀dọ̀ tàwọn mẹ́rin pé àti pẹ̀lú àwọn èèyàn ń túrò pé wọ́n rọ́ wá ní pé gìrìgìrì pé yá mú tẹ̀lẹ̀ wọ̀bẹ̀ lọ pé ẹ̀ ló ṣe rí pé FG ẹ̀yin náà wà wòkọ́ sí ẹ ṣe tó dá nípa tètè lóra káwọn tẹ́ pé wọn ọmọ Nàìjíríà tí yóò láǹfààní àtẹ̀tọ́ láti gba òkèkun lọ ẹ wo ọ̀rọ̀ English àmì ló bọ́ sílẹ̀ lóní motivation strengthen internal drive èèyàn fẹ́ ṣe nǹkan gbà mí tó bá rẹni wu lórí tó rẹni ṣìníyè tó rẹni sọ dídò fún pé a fẹ́ ṣe pé lòun fi tẹnu rẹ̀ pé ní àsìkò yìí Nàìjíríà tó bá yẹ pé a ní kíyàn sòtọ́ pé a ní àwọn akẹ́kọ̀ọ́ akọ́ṣẹ́mọṣẹ́ dókítà nọ́ọ̀sì tẹ́ pé wọ́n mọṣẹ́ ó ń gbá lórí wọn gidi ní ti ètò ìlera pé inú wọn á dùn láti iṣẹ́ gbọ̀ntàn wọn ti pé àtìlẹ́yìn ń bẹ fún wọn iṣẹ́ ìgbàgbé ni ó ní tí náà bá ní ọwọ́ aluwo nínú kò ní jókè gbé odò àti pẹ̀lú tí ayé bá lẹ́yìn yanyan ló máa padì ẹ̀jẹ̀ o èmi kọ́ ló sọ ohun tí mo sọ yìí o èmi kàn nínú ìwé ìròyìn Sunday Punch lójú ìwé kẹrin ni mo ti ka díẹ̀ ń bẹ̀ o ẹ̀yin náà ẹ bọ́ta ẹnu ọmú ẹ̀rà ẹ̀ka o yé ní apá sí ni mo ti délé pé adarí ilé ẹ̀kọ́ kan tí wọ́n jí gbé ó ti bá kú bọ̀wọ́ o nígbà tí wọ́n fẹ́ gbà á kalẹ̀ ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní gbólóhùn kan àgbọn àpérò ní fọ́ọ̀mù eriwo ìkejì gbólóhùn kan dẹ̀ bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan rẹ̀ ó tún ọ̀rọ̀ ṣe o ṣe lè wá bọ̀rọ̀ jẹ́ ni àbò tún ọ̀rọ̀ ṣe o òun ló dífá fún ìpè ẹnìkan jẹ́ pé pioneer ìpìlẹ̀ College of Education Technical tó wà ní Kaba torúkọ ẹ̀wọ̀n dé ń bí o olóyè Julius Ọ̀ṣádùmọ̀ ló jẹ́ pé ó ti bá kú bọ̀wọ́ gẹ́gẹ́ bó ti hàn dé mi pé ní ẹ̀yàn ọjọ́ mẹ́wàá tẹ́kun jígbé ní ilé ìjọsìn underline nínú ìpàdé nílé ìjọsìn ní Kaba ní ìpínlẹ̀ Kogi ó ti wá bá kú bọ́ báyìí o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní àtètè sùn ní àtètè jí ẹni tètè kú báyìí ó lọ múlẹ̀ lọ́rùn ìbá Ọlọ́run ìbá Yorùbá wọ́n tún sọ mí o pé ikú Bọ́lá jẹ́ o adìyẹ kọjá lójúde kọ̀lọ̀kọ̀lọ̀ ó dẹ̀ tún kọ́ ọmọ ẹ̀ lẹ́yìn gẹ́gẹ́ bó ti hàn dé pé ẹni ọdún méjìdínlọ́gọ́rin 78 year old ní alàgbàyé wọ́n ní inú ìjọ Equa Church tó wà ní Òkèdayọ̀ ní Kaba ní àtẹnìkan tẹ́pọ̀ tún jẹ́ ní àádọ́rin ọdún 70 wọ́n tún jí òun náà gbé lásìkò ìpè ẹni tó tẹ̀ jẹ́ aláàbò personal aláàbò fún ẹni tó yẹ kí wọ́n jí gbé tẹ́ pé olóyè Julius pé lẹ́tẹ̀kẹsẹ̀ ni wọ́n bá irin tútù ti ń bẹ lọ́wọ́ wọn tó yẹ pé kò ní láìsẹ̀nsì tẹ́ pé iná bukú iná gbóná náà lọ́nà pé tọ́yìn ìfẹ́ nẹ́nẹ́ báyìí ìyẹn dágbé fáyín tiẹ̀ ní pé àti pẹ̀lú pé ìyàwó ẹ̀ pé òun náà fara káṣá o àti pẹ̀lú òun ṣe Ọlọ́run pàìtọ̀ ẹni Ọlọ́run ikọ̀ Ọlọ́run ìròjọ́ Ọlọ́run kí n tà ń wé irin tó yìí ó tún ba òun náà gẹ́gẹ́ bó ti hàn démọ́ náà ti gbé wọn bèrè pé ẹ wo ẹ fẹ́ rí bọ̀dá yín ẹ fẹ́ rí ara yín pé iye tẹ́ sàn lè mílíọ̀nù mẹ́wàá wọ́n ní àmọ́ ṣùgbọ́n bọ̀ṣà wọ́n rí owó mílíọ̀nù méjì látọ̀ pé èyí tá a ní rèé o wọ́n ní gẹ́gẹ́ bó ti hàn dé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní bẹ́ẹ̀ yẹn ò jẹ gbèsè tí ò dáná wọn ní bèrè tó ní pé ẹni tí wọ́n jí gbé tó jẹ́ ní ọdún méjìdínlọ́gọ́rin yìí tẹ́ pé òun ni adarí fún College of Education Technical tó ní Kaba yìí pé ó dẹ̀ jẹun tó ní àìlera ikọ́ sẹ́mi asthma pé eléyìí àwọn fi ìlànà tí wọ́n wà pé kígun oní òun máa jáde ní Nàìjíríà tó dáa jù ní ẹja kan lùgbẹ́ wọn ní bí wọ́n ti ń ṣàkíyèsí pé àgbà kalẹ̀ ní lágbára Ọlọ́run ẹ máa fàdúrà tiwa lẹ́yìn ẹ máa bẹ Ọlọ́run tiwa lẹ́yìn àgbà ni àmọ́ tí wọ́n mẹ́ta nígbà tí irin bẹ̀ sí korin tí náà wẹ́sẹ̀ gan wọn ni lójijì irin ba alàgbàtẹ́ pé Julius yìí ó ṣe bẹ́ẹ̀ ó bá kú gbọ́wọ́ àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá ìròyìn jámọ̀ pé ọ̀rọ̀ ìwé aláyọ̀ pé ojú tí ó ròyìn ogun kò ní kú sógun ẹnìkan wà bí pé wọ́n gba òun kalẹ̀ ń tiẹ̀ ó kàn farapa yánnayànna tiẹ̀ ni o àti pẹ̀lú ìwé ìròyìn ó sọ tó pọ̀ ńbẹ̀ wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ láti rí kọmínà fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi pé kọmínà ní ìpínlẹ̀ Kogi fọlọ́pàá afẹ́gbọ́n wọn ní ṣùgbọ́n gbogbo wọn lè gbé ìgbésẹ̀ láti wá pé wọ́n ti sọ kọ̀ọ̀bẹ́jì Abẹ́dífọ́ọ̀dù ni o ojúwe kẹrin
ìwé ìròyìn Sunday Punch ni mo ti ka díẹ̀ mẹ́lára yìí kí n tó gbé ìwé ìròyìn Sunday Punch kalẹ̀ mo lọ sójú ìwé kẹfà òye olórogún náà ní lókè téńté ni mo ti rí eléyìí o pẹ̀lú àkọ́rí tó bẹ̀rẹ̀ pé ìsọfúnni ń lọ àwọn arábí àwọn agbésùnmọ̀mí wọ̀nyí wọ́n ń lo ọ̀nà àyídáyidà láti bá ara wọn sọ̀rọ̀ èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o aṣòfin kan ló sọ bẹ́ẹ̀ lára yìí ṣé ọ̀rọ̀ ìgbé aláwòye mi ni ó ní àyágbọ́n ògúngbè gbọ́n àyà ń tiro ògúngbè dẹ́ ṣe kí ni pé tí wọ́n bá ń tiro èmi náà dẹ̀ máa bẹ̀rẹ̀ òun ló dífá fún ròyìn yìí pé sínátọ̀ tó yẹ pé ó ń sojú Sókótó ìlànà Sókótó ló jẹ́ pé orúkọ ẹ̀wọ̀n níbi Ibrahim Garuba ní lọ́dọ̀ tí wọ́n ń bí àwọn Garba rẹ̀ pé òun ló wá ní tí ẹ̀ máa dákẹ́ tàbí àbádákẹ́ pé ẹni àtàrí pé ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ pé wo ẹjẹ́ wá ọgbọ́n kan káfí bá ọ̀rá bí ìjagun ẹ má jẹ́ kán ní àǹfààní láti sọ pé ẹ ló gbọ́dọ̀dé ṣẹ́tìrí wọn gbé ṣẹ́tìrí kíní wọn ní eléyìí tó ti wá rọ́kò ń bẹ̀ yé ó ní constituency tòun agbègbè tòun náà jẹ́ pé wọ́n wá rọ́wá tó wá ṣiṣẹ́ bí o ó ní àmọ́ mọ́ ṣe wá rọ́wá bẹ́ẹ̀ náà wọ́n wá ń lo àǹfààní láti lo ọ̀nà ìbánisọ̀rọ̀ sí orílẹ̀-èdè Niger Republic pé wọ́n kàn wá ń jayé báyìí ní pẹ̀lú àǹfààní tí wọ́n ní ń bẹ̀ láti máa rí ọ̀nà láti ṣe kíni o láti sọ̀rọ̀ bí wọ́n bá ti rí lò ní Nàìjíríà mọ̀ pé wọ́n ti ṣe ológun ń bẹ̀ ó ń sọ ilé ìdímọ̀ o gẹ́gẹ́ bó ti wọ́n dé mi kó ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi o ó ní ẹni fọ̀pánu agogo tẹnu ẹ̀ ló fẹ́ gbọ́ nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu pé iná ẹgbọ́ báwo ló ṣe ń lọ nágbó ní olóńbanú jẹ gan pé ó ń dùn gan pé sẹ́rí tí ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ jẹ́ kó sọ ní àwọn bíi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ló jẹ́ pé wọ́n ti jẹ́ pé wọ́n ti ẹ̀rí ibi gbé mọ́ torí pé látàrí àwọn ará bíi oníṣẹ́ wá rí o àwọn tó yẹ pé ẹgbẹ̀ta 600,000 ni wọ́n ti bá kú bọ́wọ́ látàrí kí ni àwọn agbésùnmọ̀ wọn yìí o òun ló wá léwájú fún òfin náà pé wòṣẹ́ láwọn arábẹ́ yìí kì í ṣe pé agbésùnmọ̀mí ẹ̀ pé wọ́n ní esin òkọ́kú tọ́kù òní bandits kan gba promotion sí esin òkọ́kú tẹ́lọ̀sì pé torí pé ìwà àwọn ìṣẹ́ wọn àmọ́ ẹ má jẹ́ kí etí yín di o FAG àti ẹ̀yin tó kàn lóróyè pé wọ́n ti ń lo ọgbọ́n mi Niger Republic ló ń lo àǹfààní kí ni pé ẹ ló jáde dé ó wà lójúwé kẹlẹ́ mọ́tìrì o ojúwé kẹfà ìwé ìròyìn Sunday Punch tó jẹ́ pé ó jáde ní àárọ̀ yìí yé mo rí kan lójúwé kẹjọ kí n tó gbé lẹ̀ olórogún náà tó ní ẹgbàá mi olókè téńté lápá tó ní mo ti rí bẹ̀ pé Adébóyè Ìgódàlò àti Yọ́dàsì wọ́n dà sí yẹn ni pé àwọn oníṣẹ́ ọlọ́run bíi tiwọn míì wọ́n máa fẹ́nu ṣọ̀kan o lórí ọ̀rọ̀ pé abẹ́rẹ́ láti gbógun ti àlejò obúkọ ọmọ 19 years tó ń da ilé àmì tó ní ànísinmi tọ́lọ́mọ bá ṣẹ́gun ìwà ìwà pé àwọn oníṣẹ́ ọlọ́run yìí ẹnu wọn ò kò lórí ẹ̀ o ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi ni ó lọ́mọ ìyá mẹ́rin fòde ṣọ̀kan àtàǹpàkò ọwọ́ báyìí nìkan ló ya tiẹ̀ lọ́tọ̀ pé èmi máa ṣe mìíràn ìwọ náwó ẹ̀wò kòwò òun ló ya tiẹ̀ tọ́ òun ló dín fáfúnlò ètò wọ̀de pé àwọn orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ pé àwùjọ ní àgbáyé àwọn sí ọlọ́mọ tẹ́ pé ní ẹ̀yìn wọn Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ọkùnrin obìnrin ọmọdé àgbà olówó ọlọ́rọ̀ àwọn bá àwọn ìjòyè ni wọ́n ń tẹ̀lé wọn tó kẹ́ ẹ́ dìde ẹ jókòó ẹ ká lóyà ẹ gbàdúrà pé àwọn ń ṣe Ọlọ́run yìí wọn fi ẹnu kò ẹgẹ́ bó ti hàn dé ń bí o pé àwọn kan wà jẹ́ pé wọ́n ti ẹ̀sọ́ bí tó ń lọ gan pàtó lórí pé abẹ́rẹ́ yìí o ẹ lọ gbà àwọn kan jẹ́ pé wọ́n ti ẹ̀sọ́ bí pàtó jẹ́ pé wọ́n ń lọ ọ̀rọ̀ English àmì ni ó ní influence is the ability to make people follow you without forcing them tẹ̀lé mi òun lo ipá lórí èèyàn ó tí ì ní influence nìyẹn ṣùgbọ́n ẹ tẹ̀lé mi ẹ jẹ́ ká lọ wọ́n náà tẹ̀lé lẹ́rọ̀ kódà kó jẹ́ nǹkan búkú olú ẹ ti ní influence lórí wọn nìyẹn kábíyèsí Ọlọ́run pé ẹnìkan tó jẹ́ pé wọn ní sí Ọlọ́run mi ti ìjọ ìràpadà bàbá iná Adéjàre Adébóyè wọ́n tẹnu bọ̀rọ̀ ní ọjọ́ Friday tí wọ́n ṣe ìpàdé ẹ̀kan lóṣù wọn ní ibo ni mo dúró sí sọ fún ẹ̀yin ọmọ ìjọ ọmọ ìràpadà ọmọ Ọlọ́run pé ẹ má gba abẹ́rẹ́ yìí mi ò sọ pé má gba abẹ́rẹ́ yìí ohun tí èmi ń ṣe fún ìwà yìí tó bá jẹ́ pé láti wàásù láti ṣiṣẹ́ Ọlọ́run tó bá jẹ́ pé abẹ́rẹ́ yìí ni òní ló máa jẹ́ ìdíwọ́ fáwọn káwọn máa wàásù Ọlọ́run pé àwọn máa gbé ìgbésẹ̀ láti gba abẹ́rẹ́ káwọn lè ṣiṣẹ́ sí Ọlọ́run àwọn tó pé ohun gbogbo ló ní ìgbà tí àkókò ti rẹ̀ nínú ìrìnàjò tàbí pé ayé tí àwọn wà ń bí wọ́n ń sọ díẹ̀ pé kí ni bí àwọn tí ń sọ̀rọ̀ báyìí lẹ́nìkan tó jẹ́ pé Bishop David Oyedepo tí ó ta ní ìwé ìròyìn yàmọ̀ pé when you forget an important thing something dies pé tẹ́ ẹ bá gbàgbé nǹkan tí ìrẹ̀kẹ́ gbàgbé nǹkan sọ̀rọ̀ ẹ̀ pé ní ọjọ́ ogúnjọ́ ọdún tí a wà ní oṣù karùn-ún wọ́n ti sọ ṣáájú pé ní ọ̀tà tó yẹ pé wọ́n fi olú ìlú ìjọsìn wọn tẹ́ wọ́n fi kalẹ̀ sí pé ẹ má gba o wọ́n ṣe ìkìlọ̀ fáwọn mẹ́wàá pé ẹ gbọ́dọ̀ kí ló ń jẹ́ ẹgbàkẹ́ ẹ gbọ́dọ̀ ìgbàbẹ́ o bí àwọn tí ń sọ tiwọn yìí náà ni ẹnìkan ní ọgbọ̀njọ́ oṣù kẹta ọdún tí a wà ìyá kìlómẹ̀ ló ń sọ̀rọ̀ pé ó ní ó léwu o wí ọ̀rọ̀ MC mọ́ni ilé iṣẹ́ wa ń bì pé gbá kí ni ó wá sọ̀ débi kan tí ó ní where is your faith ìgbàgbọ́ yín dà pé ṣé ẹ nígbàgbọ́ Ọlọ́run tó dákú tí kò nípa tó dáhùn táwọn òṣèré wọ́n wá mú ọ̀rọ̀ English àbí pé confidence in God makes you God to your problem pé téèyàn bá nígbàgbọ́ nínú Ọlọ́run èèyàn máa di Ọlọ́run kékeré fún ìṣòro ẹni ìyẹn tó ṣe báyìí bóun ti ń sọ tiẹ̀ ni àwọn mìíràn sọ ẹ wo ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ gbọ́n tí Ìgódàlò sọ náà nípa tiwọn pé pé nígbà tọ́lọ́run bá ti ṣe nǹkan fún wọn ẹ wo ẹni wọn mú wèrè ìwo Sunday Punch ojúwe kẹjọ mo gbélẹ̀ mo kà díẹ̀ nbẹ ẹnìkan jẹ́ kílẹ̀ fẹ́ ẹ̀ka o kí n tó máa lára yo ojúwe kan ìwé Sunday Tribune rèé o mo rí nbẹ olórogún náà tún ní ẹgbà mi o kí ló dé ẹ̀yin mi ò bá torogún wáyé ṣe ẹ̀wà láàárọ̀ ẹni lókè téńté mo ti rí pé látàrí àpérò PDP tó ń bọ̀ McCarthy Mark àti Jerry Gana wọ́n ti léwájú báyìí pé
á díje ipò alága fún ẹgbẹ́ òṣèlú yìí lágbára Ọlọ́run. ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni olórí sí ó jọba kì í gbọ́ àti pẹ̀lú ìwé aláwìyé ìbá Ọlọ́run ìbá irinwó ọgbọ́n ẹgbẹ̀rún ètè lẹ́yìn báyìí ni wọ́n ń yọ kádàrá lẹ́yìn orí tí ó máa jọba bá sátó lòun ní jẹ́ àkànbalẹ̀ ńbẹ̀ wọn á lọ wọ jáde kó wá jọba òun ló dín fáfúrò ètò wọn de pé bí ó ti ń jẹ́ pé wákàtí méjìdínláàádọ́ta ọjọ́ méjì nìyẹn tẹ́ pé ẹni tó jẹ́ pé ó jẹ́ adarí fún kọ́mítì tí wọ́n gbé kalẹ̀ lọ́sẹ̀ pé agbègbè owó kí la fẹ́ ṣe torúkọ ẹ̀wọ̀n dé mi ò yẹn ifi ayé ogun ayé níjẹ́ pé ó ti wá wọ̀n dé mi pé ní October oṣù kẹwàá lágbára ọlọ́dẹ pé àpérò ẹgbẹ́ òṣèlú PDP ń bọ̀ pé àwọn mẹ́ta kan ti ń fojú hàn débẹ̀ ni pé alága fún ẹgbẹ́ òṣèlú pé ọ̀dọ̀ wọn ló máa ti wá o ẹnìkan wà mí tẹ́ kó orúkọ ènìyàn òní tẹ́ pé gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan tẹ́ pé Ahmed Makafe ìyẹn ni ẹnìkan nínú ẹnì kejì tẹ́ pé orúkọ tiẹ̀ tún wọ̀n dé ń bí òní tẹ́ pé Jerry Gana tẹ́ pé mínísítà fún ọ̀rọ̀ ìsọfúnni ìwífúnni kòfẹ́sọ̀ lòun ti yẹ kòfẹ́sọ̀ ní tó di ìpínlẹ̀ Niger State wa ẹnìkan tá a rè ó tẹ́ pé òun tún jẹ́ ààrẹ lẹ́gbọ̀n aṣòfin nígbà kan rí senate president David Mark senate president David Mark àwọn mẹ́ta ìjọba pé ó ti ń léwájú o pé a di alága fún ẹgbẹ́ òṣèlú PDP yìí tàwa ni ó dènà àríwọ̀n ọ̀rọ̀ English àmì náà fi parí pé every question mark is a call for inquiries gbogbo àmì ìbéèrè báyìí kéèyàn dúró kéèyàn ṣèwádìí n tó ń béèrè fún níyàn èmi ò dáhùn ẹ o ẹfẹ mẹ́rin tó fẹ́ di ẹ lọ sínú ìwé ìròyìn wo Sunday Tribune ojúwe kan ni mo ti ka díẹ̀ mẹ́ ẹni wọ́n mẹ́ra ẹ̀ka wo yé lọ́wọ́ ìsàlẹ̀ ẹgbẹ̀rẹ́ ni mo ti rí eléyìí o àtúntò nìkan ló lè mú Ọlọ́run nìkan lá lè bẹ̀ ò Jésù nìkan lá lè ké sí ògo tó sọnù lọ́wọ́ ènìyàn o àtẹ̀tàn gbà lọ kó lè padà wá ògo Nàìjíríà tó ti sọnù kí ó lè padà wá restructuring nìkan eléyìí o àkọlé tí mo rí ń bẹ̀rẹ̀ kò ní ká gbàdúrà o àmọ́ àtúntò èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o gómìnà tó wà lóróyè nípínlẹ̀ Ọ̀yọ́ Mákindé Mírèmí ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí o ọ̀rọ̀ English àmì ni o ó ní for every lie told another lie is needed to cover it up gbogbo ìgbà tí yàrá ti ń yí lọ́kàlẹ̀ bí àpò ẹ̀wà gbégbégbégbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó ń jó sí rọ́ ó léwu díẹ̀ o àbírò agbo ṣọ́ọ̀ṣì rọ́ agbo assembly ẹ̀yìn náà bó ṣe ń lọ yé èèyàn bẹ́ẹ̀ tó bá ti ń parọ́ lágbára Ọlọ́run máa farajalẹ̀ ni o ló fi jẹ́ pé fìrọ́lẹ̀ o òun ló dín fáfúrò ètò wọ̀dé yìí o gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní èmi irọ́kẹ̀ débi tí mo jalè láíláí òótọ́ tí ó korò tí àwọn kan ò ní fẹ́ gbọ́ rẹ̀ ó ní àtúntò ló lè mú kí ògo Nàìjíríà tó ti sọnù yìí ló lè mú kó padà ní ọjọ́ àbámẹ́ta sátidé ní àná òde ní gómìnà ń tẹnu bọ̀rọ̀ ló ń sọ eléyìí mọ̀ pé ẹnu òpùrọ̀ kì í ṣẹ̀jẹ̀ ayé òfò tọ̀ ṣùgbọ́n òun pé a nílò àtúntò ó wá ń sọ eléyìí níbi kan tẹ́ pé wọ́n ti ń ṣe ètò kan ní ti ẹ̀rọ amóhùnmáwòrán tẹ́ pé ní ti ìgbàlódé digital television bí mo yẹ ń kíyèsí nínú ìwé ìròyìn pé ó dàbẹ̀ ni pé àkọ́kọ́ ní irú ẹ̀rí ní Áfíríkà ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní àgbẹ̀ ló díjà sílẹ̀ ọmọ odó dédé sọ pé òun ó lu màmá ẹ̀ pé màmá mi òun ó lu yín palẹ́ ni o pàápàá bí wọ́n ṣe ń ju sí báyìí làgbẹ̀ ń gún yán ló ó ní ẹni tí òun sọ yìí látàrí pé kí ni o àwọn tó ní ẹ̀bùn Ọlọ́run àwọn tó ní orí ọ̀fẹ́ Ọlọ́run ní ti òun gómìnà Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ àti ibi tó ń bá ti láǹfààní pé òun lágbára Ọlọ́run pàápàá jùlọ àwọn ọ̀dọ́ òun máa ṣe àtìlẹ́yìn fún wọn ní ó ní ẹwọ́ orílẹ̀ èdè tẹlifíṣàn tó ń ṣe pé wọ́n ṣe yìí ibẹ̀ ní ó ti ń fọ̀rọ̀ wọlé tó ti ń sọ̀rọ̀ pé ó ló yé òun dáadáa pé gift of a man make it true for him and bring it in before great man pé ẹ̀bùn ènìyàn a máa wáyé fún wa sì máa mú wá síwájú àwọn ènìyàn ńlá 1816 ìwé òwe ènìyàn ó wá ní kí àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí mo ti ní pé àfikẹ́ ni ó ṣe àwárí ara ẹni o ìkíní self discovery fúnra rẹ̀ o lè mọ tó ní kí ló rẹ̀ lọ́run láti ṣe kí ló lè ṣe jùlọ ọ̀fun náà fún ó jẹ́ òjẹ́ òmu ọ̀fun ẹ̀ ló wọ̀n fún ẹ ló tẹ́ka àwa ṣe lọ bí àfiṣe ìkejì kí ló lè ṣe níbi tẹ́ka inú ẹ̀ máa dùn tó yẹ pé tó bá di báyìí ayọ̀ àpẹ́ ọ̀nà kejì ni pé psychological discovery kẹ́nìkan kan ṣàwárí ẹ̀ pé ìwọ yìí olórí ọ̀fẹ́ báyìí bí agbóhùngadébò ìgbà yìí ẹ̀ pé ìwọ yìí o lè ṣeré ó ní ìkẹta ni pé spiritual discovery kí àwọn tó yẹ pé ó ń jẹ́ ọlọ́run kan ni pé hélì húrì àbí àwọn àfa àwọn oníṣẹ̀ṣe pé o lè ṣe báyìí kó o dẹ̀ ṣe kó o dẹ̀ gbàbẹ̀ di èèyàn pé àwọn ọ̀dọ́ tó bá ti ní ẹ̀bùn òun ò ní ọ̀dọ́ tí òun máa ṣe àtìlẹ́yìn fún wọn ni ó sọ tó pọ̀ nípa ilé pé ṣùgbọ́n o ẹ̀jẹ̀kọ́ fi èsè tó ń sọ yìí pé àtúntò Nàìjíríà yìí ogójì sọnù ṣùgbọ́n ó lè pàdé nígbà tó bá gbé ìgbésẹ̀ tó ó fi ọ̀rọ̀ yìí sí ẹnu ẹnìkan o pé ìwọ bóyá sọ fún mi ìyẹn náà ni mi ò ní sọ nǹkan méjì ju nǹkan tí gómìnà nìkan sọ lọ pé òun nìkan níròjọ́ ẹni tó bímọ méjì tó ń gbà ní mẹ́ta ìyẹn ọ̀gbẹ́ni Táíwò Àdìsá ó ní tí gómìnà dúró lé lórí ni pé ẹ̀bùnṣẹ́ agbọ́dọ̀ gbé ẹ̀bùn lárugẹ àti pẹ̀lú ògo Nàìjíríà tó sọnù ó máa para o nígbà tá a bá ṣe kí ni o àtúntò ojúwe karùn-ún mo ti ká díẹ̀ bẹ́ẹ̀ ẹni wọ́n mu ẹ̀rà ẹ̀ka o yé ojúwe karùn-ún ni mo ti rí eléyìí lókè téńté olórogún náà ni o àkọlé tó gbèrú rèé o ìjọba ẹ ló burú jùlọ ní ayé èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Adébánjọ rẹ o ẹdẹ o middle belt leaders àwọn adarí wọ́n sọ̀rọ̀ burúkú kò gbákùngbé sí ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáńláyé ààrẹ Muhammadu Buhari ni o
ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní òtítọ́ kì í ṣìnà irọ́ ní koríbọ gbó àti pẹ̀lú àwọn àgbàlagbà kò sí kú tí ó pọ̀pọ̀ tá à ní bá polórí ẹ̀mí ẹ̀ àgbà tí ò dẹ̀ kẹrùn sọ̀rọ̀ lágbára Ọlọ́run ó máa jápa gbẹ̀yìn ní akẹ́tọ̀ sáré ni o òun ló dín fáfúnrò ètò wọ̀de pé látàrí pé àrọ̀ ààrẹ Muhammadu Buhari pé Nàìjíríà yìí ìjọba òun ntẹ́nìkan ò tí ì ṣeré nínú ìjọba pé àwọn èèyàn fi ń parọ́ pé orílẹ̀ tó dájú ní àgbáńlá ayé Nàìjíríà ní yẹ́sọ̀rọ̀ táwọn èèyàn fi sọ pé pé ìjọba òun ló wá mú kí àwọn ìkànnì Nàìjíríà táwọn ẹgbẹ́ àjọ kọ́ máa fún ààrẹ lésì pé ààrẹ ìsọ̀rọ̀ nígbèsì súnmùsí nígbèsì gẹ́gẹ́ má fi nù wá mọ́ jẹ́ nínú àwọn tó sọ pé láti ìjọba 1999 ti sọ pé ìjọba inú dájú ikú àti ń ṣe ìjọba democracy wọ́n ní ìrọ̀lẹ́pà ọ̀rọ̀ ìwé aláwìyé mi ní èèyàn tọ́nà ẹ̀jẹ̀ bí ìyá ọlọ́mọ kan wọ́n lọ́mọ ẹ̀ ń jà lóde ó léwo nu àwọn àgbọ̀n ńlá ká ìwà fò ìyá lọ pé èyí ẹ̀gbọ́n tó bí tí ò lábúrò èyí àbúrò tó bí tí ò lẹ́gbọ̀n ara ìwálẹ̀ straight ni pé wọ́n gẹ̀ẹ́tì mi o gẹ́gẹ́ bó ti wà ní ìròyìn pé ìjọba tá a ní lásìkò ìpè kílìn ìpànìyàn ó kàn gba ilẹ̀ lọ́ọ́ pé ọ̀rọ̀ ajé dẹ̀rẹ̀ ó dagun ṣé dagun tẹ́lẹ̀ ó tẹ̀ ti ṣubú kalẹ̀ jẹ́ pé ó ti nà ń gẹ̀rẹ́ pé wọ́n kú lójú yín báyìí ta ni ò ní kú ọ̀rọ̀ ajé wa ó jìṣẹ́ wọn ní ààrẹ ti wà tó wà mẹ́nu kú ààrẹ ò tiẹ̀ sọ̀rọ̀ nípa ti àwọn tẹ́pẹ́ nípa ìwà àti ìṣe wọn Fúlàní rere àmì rere o ṣùgbọ́n ó dẹ̀ di mídò dáhùn gbáà pé ààrẹ ò tiẹ̀ sẹ́nu kò yẹ pé ó dákẹ́ lórí ẹ̀ wọ́n ní ó yí àwọn pé bí náà bá lọ́wọ́ wọn nínú kò ní jókòó kòjò àti pẹ̀lú bá ò bá ní gbagba níbí mọ̀ tá a bá rojú ààrẹ ẹ̀bí ni wọ́n dánú àti pẹ̀lú bí nani bá nani nígbà tí gbanigba níwà tí gbanigba ní ìdòdó pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ̀ káì kó bẹ́ẹ̀ láyé pé nana ló ní pé nàpa mò ń akàn gbójú bẹ́ẹ̀ ni nàpa pé eléyìí pé ó jẹ́ ẹni tó bá lọ́kàn jẹ́ o kẹ́kẹ́ mọ́ sísọ mi o ẹni tó jẹ́ àtiwájú fún àjọ ẹgbẹ́ Yorùbá kan tẹ́ pé Afẹ́nifẹ́re wọ́n sọ tó pọ̀ wọ́n ní guilt disappear when mistakes are admitted pé ẹ̀bi máa ń kú o nígbà tí èèyàn bá mọ ẹ̀bi ẹlẹ́bi tó mẹjọ́ lẹ́jọ́ ni pé ààrẹ Muhammadu Buhari ààrẹ wáyé kò tiẹ̀ rẹ́ pé mọ tó ń ṣe rẹ́ pé lásìkò pé àìjọba yín ló wá dáa jù láti 1999 rẹ̀ pé ìsọ̀njọ́ o ìlú burú jù o báwọn ṣe ń sọtún báyìí àwọn mídùbẹ̀ tí náà sọ tiwọn àtàwọn kankan ẹ fẹ́ mọ̀ tó ń sọ bẹ́ẹ̀ wọ́n máa pọ̀ o ojú ìwé karùn-ún mo ti rí o ìwé ìròyìn Sunday Tribune tó jáde ní àárọ̀ yìí ẹ̀nàwọ́ mu ẹ̀rà ẹ̀ka ò tí mo fi ń dágbé àárọ̀ yìí ojú ìwé ìkọkàndínlọ́gbọ̀n pé 29 ní o orórogún ní o lọ́wọ́ ọwọ́ ìsàlẹ̀ kò tí ì gbẹ̀rẹ̀ ìkan tún gbẹ̀rẹ̀ èèyàn sáré méjì èmi ò ní jẹ́ kí ohun tí àwọn ènìyàn sọ bí ẹ bá bà wá jẹ́ o èmi ò ní jẹ́ kí ìbàjẹ́ ènìyàn kó dá mi dúró gómìnà tó wà nípínlẹ̀ Ògùn lóróyè Dàpọ̀ Ọmọbàdàpọ̀ Abíọ́dún ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ìbàjẹ́ ẹ̀gbọ́n orin tẹ́tẹ́ àkọlé tó gbèrú nìyẹn ọ̀rọ̀ English àmì ni ó ní if you bother too much about what people say you will not have time to hear what God is saying òun ló ní bá ń ròyìn yìí ó tó wọ́n dé yìí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn iṣẹ́ yá ó ní màá máa tẹ̀síwájú ni ní agbára Ọlọ́run láti máa ṣe ohun tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí gómìnà tí ìlú tẹ̀ka fún tán dìbò fún láì rí ti òjò rò láì rí ti òrùn tẹ́ pé wọ́n fi sóró yè láti ṣe ohun tó yẹ ká ṣe ohun tó tọ́ kí ìlú lè tẹ̀síwájú ó ní òun ò ní jẹ́ kí táwọn èèyàn ti ẹ̀ ń wí yẹn pé ó lọ́ mọ̀ pé ẹṣin ọ̀tá ẹni kì í ga lójú ẹni o àti pẹ̀lú ọ̀tá ẹni báyìí kì í pò du ọ̀yà òun dẹ̀ mọ̀ pé rumours ọ̀rọ̀ English àmì gómìnà sọ pé rumours are created by haters spread by fools accepted by idiots pé àwọn tó yẹ ti ẹni tó kórìíra ni wọ́n kàn yí lọ́kàn kalẹ̀ bí àpò ni gbí wọ́n jùlẹ̀ nìyẹn ó ń jà lọ nígboro nìyẹn pé àwọn wèrè àwọn náà pé wọ́n máa ń tẹ́wọ́ gbà àwọn tó pé ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ǹjẹ́ ẹ ti gbọ́ pé ọ̀dẹ̀ dídìrín akíndandán àwọn èèyàn àmà pé gbogbo tó ń wí táwọn ti ẹ̀ ń fẹ́ ti gbọ́ pé ó ìyẹn ò dáhùn dúró pé láti máa ṣe ìjọba tẹ́ pé gbangba lẹ́sẹ̀ńtà láti máa mú kí ayé dẹrùn fún àwọn olùgbé àwọn ẹbí ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ti dìbò fáwọn ó wá sọ̀rọ̀ kan bí tó pé ní àkíyèsí ní ẹ̀wò aṣílẹ̀kùn wálẹ̀ àfààyè gba gbogbo tó bá lè mú kí ìtẹ̀síwájú dé bá ìpínlẹ̀ Ògùn látọ̀dọ̀ ẹnikẹ́ni ó ní ó yé òun tó ń sọ yìí pé anìkan gba àmọ̀ràn báyìí òun ló ń ṣùyà ìlẹ̀pọ̀ pé òun nìkan ló ń dá decide akàn ní mami ẹ̀dìyàwó mi nìyẹn nǹkan búdẹ̀ ni o pé tó bá kó fọ̀rọ̀ lẹ́nu ní àwọn ẹ̀bà ayé jẹ́rìí má ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti yàn dé mi ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ó ní fáàkì ìtàn àní ó take time ojú ìwé ìkọkàndínlọ́gbọ̀n page 9 ìwé ìròyìn wo Sunday Tribune ni mo ti ka díẹ̀ mbẹ́ ẹ̀ka wo lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ mo ń dágbére báyìí pé ìdí tí mi ò fi fààyè gbà tèmi náà fi kẹ̀yìn sí ká máa da dúdú funfun open grazing ìwó rẹ̀ mọ́ káàkiri èmi náà tí mi ò fi kẹ̀yìn sílẹ̀ o Ganduje ló ń sọ̀rọ̀ dímọ̀ ní àárọ̀ yìí o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní adaka ẹ má fọhùn àmọ́ tẹ́ntì ń ṣe ló dé bá fún gómìnà ìpínlẹ̀ Kano torúkọ ẹ̀wọ̀n níbi Abdullahi Umar Ganduje ló ní ìdí tẹ́mi náà fi lòdì sí tí mo fi kẹ̀yìn sí pé káwọn ará wa èèyàn wa da ilé ìkiri pé ní àsìkò tẹ́wà yìí ọ̀rọ̀ English àmì lómi sọ pé what is being celebrated today becomes obsolete tomorrow ohunkóhun tí wọ́n ń celebrate yẹ lónìí báyìí pé eléyìí kò tí ì sí irú ẹ̀ ìrọ̀lọ́ ẹ̀ pa ní
ọ̀la lọ́jọ́ iwájú nǹkan mi àtún jáde ayé ò dákẹ́ wọn sinmi wọn dúró wọn á tún ṣe nǹkan mi á tún di pé kíní yóò dá mọ́ ó dá nígbà kan rí o ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìdáranjẹ káàkiri títí dúdú funfun ìgbọ̀nsẹ̀ rẹ̀ ó ní modernization ayé tàwa yìí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́ lòun fi sọ pé òun náà kẹ́yìn sí o ó wá ń sọ̀rọ̀ dímọ̀ bí ó ní ẹjẹ́ kóun ṣàlàyé kíní kan fún yín o pé òmùgọ̀ ti mọ̀ pé òun gbọ́ o ẹni tó bá sọ fún báyìí lágbára Ọlọ́run á di ọ̀tá ẹni o àti pẹ̀lú ẹni burú mọ́ o ẹ máa sọ fún ló ń wá kó lè di akọ kó wọ̀ ọmọ náà pé èmi ìwọ ló ní mo burú àbí ó ní ẹwu àwọn Fúlàní tẹ́kọ̀ ń dáná kiri àti ọmọ tí ó ń tẹ̀lé wọn kiri tẹ́kọ̀ àwọn ọmọ bíi ọmọ ọdún mẹ́fà gbà mí màálù rí bíi 200 tẹ́kọ̀ òun nìkan láàrin àmọ́ àṣírí bẹ̀ pé wọn ò ní àǹtọ́ àti àǹfààní láti lọ sílé ìwé pé eléyìí dáre ègé náà bí MC wọn ni ó léwu o pé lọ́jọ́ iwájú àwọn wọ̀nyí pé ó léwu ni pé ara ìdí tó ń fi sọ pé nísìnyí kò yẹ kó báyìí ó ń sọ ilé ìdímọ̀ nígbà tó pé ó fi iṣẹ́ ìran àwọn oníròyìn pé ọ̀rọ̀ tí ò kan ní ayé torí oko ẹ̀ wálé ẹ̀yin oníròyìn ẹgbẹ́ni wa ẹgbẹ́ni wa bí ẹ fi ilé ìjẹ́ fún gbogbo ẹ̀ka àwọn ẹ̀gbọ́n yìí lọ pé mo kọ ẹ̀yin sí o ó wá sọ̀rọ̀ dímọ̀ pé ó ní ẹwu ẹlúwa orílẹ̀-èdè abúlé ẹnìkan tí ò bá ti ní ẹ̀kọ́ tí ò nímọ̀ ó ní ọjọ́ ọ̀la ẹ̀sìn takala ó ní insecurity exists in the absence of knowledge ọ̀rọ̀ English àmì nìyẹn ó wá fi kàn parẹ́ pé when you know little more than others you will lead them without strength tó bá ti mọ díẹ̀ ju àwọn tó kù lọ báyìí lágbára wọn ìwọ ló máa dún wájú wọn níbẹ̀ fa wọ́n ti mọ̀ pé díẹ̀ tó mọ̀ ju wọn lọ yẹn oníbà wà láwọn wọ̀nyí tí wọ́n ń tẹ̀lé 50 100 màálù dúdú funfun kiri bó ó ní òun tako pé káṣí máa dẹran kiri jẹ kiri ní àsìkò yìí ẹ wo gómìnà Ganduje ló ń sọ̀rọ̀ dímọ̀ lára yìí ó wà lójú ìwé kọ̀ọ̀kan nínú ọgbọ̀n ìwé ìròyìn Sunday Tribune adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó dákú tí kò nípa o ọba tó dárùn tí àrùn òṣèré òun lásún tí ò sún àtìmá lọ òrojú ẹlẹ́gàn báyìí gbéniga òkè yá ọ̀gbani tán kí ojú ó ti arọ́ nípìn yàn ó ti ń bá wa ṣe bọ̀ ó tún ṣe tààrọ̀ yìí á tún bá wa ṣe ti ọ̀la àmì àti àṣẹ adúpẹ́ lọ́wọ́ yẹn lólùfẹ́ kan ní tẹ́wà yìí FCC station ẹ má yí kó mẹ́ o tọ́ntọ́ntọ́ntọ́ntọ́ntọ́ntọ́n ẹ ṣe sà ẹ ṣe mọ̀ nídìí ẹ̀rọ láàárọ̀ yìí owó labí Ọpẹ́yẹmí MC Money ó léwu láìfù wa Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ ló gbélé Sodiq lọ́wọ́ lásìkò yìí all over the Ọlọ́run ní yóò bàjẹ́ lọ́wọ́ ẹ pé ìwọ ló jókòó ti láìfù àwọn yìí wọ́n á lè ṣàkọsí bóyá ìwà lọ́wọ́ ẹ láìfù wa ń bẹ lọ́wọ́ ẹ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ lọ́wọ́ ẹ o àmì àti àṣẹ Sodiq Akínbólú FCC dá o English àmì cipro November 6 àbókí olówe ẹ ti mọ bó ṣe ń lọ ẹ̀jẹ̀ àfisọ́kàn o àjọ máa ṣe ni ṣáájú ọjọ́ yẹn lọ́jọ́ àtìlẹ́yìn ibi ò ní ṣẹlẹ̀ sí wa o àmì àti àṣẹ o November 13 bùkátà Ọlọ́run ìyẹn ń tàn wá jẹ olóhùn bùkátà Ọlọ́run òun àwa jẹ́ bùkátà ìkejì rárá o gbogbo àwọn bùkátà Ọlọ́run November 13 ẹ̀jẹ̀ àfisọ́kàn àjọ ṣe ni lágbára Ọlọ́run English àmì sí problem sí opportunities nínú àwọn ìṣòro ìlàkọjá tá à ń bá pàdé yẹn àǹfààní pọ̀ ó sodo síbẹ̀ kákan lè farabalẹ̀ kọ́lọ̀ ń dẹ̀rùn lọ́wọ́ ká lajú sí láti rí pé opportunity rèé torí pé òun kì í farabalẹ̀ fún yàn kì í dúró tìyàn pé mo ti dé orí mi ká lè mú ká lò dáadáa ní o tó bá ti lò kán rí ó máa pílẹ̀kùn fún ìmí Benjamin ẹnìkan níbo ló wà lápàtún lápàsí níwájú àti ẹ̀yìn Benjamin Adésínà Ọlọ́runtọ́lá ní orúkọ ti èmi ẹ káàárọ̀ ooo.